tí ọkọ sọ pé wà fàlà kára fàlẹ̀ gẹ̀. Dábàá rẹ̀ ká gbọ́. Tọ́lá fàlẹ̀ tọ́gbà àti sọ́yìn bí ẹgbẹ́ wọn bá jáde tó kó onídàájà kan lù yìí tó ọmọ yí àwọn afọ àmọ́lẹ̀ á lọ fèsì ara wa. Holy great. Baynana takrimun. Ìjọba wọlé iṣẹ́ Ádámù kẹ́nìkan tí ò ní àṣìlù kan. Holy great kí mo bọ́ ṣe mo kọ́ mọ̀ lọ́wọ́. Mo ti sọ fún wa pé ìran mẹ́ta ní bẹ. Èmi kì í sábà dá sí tí ń bá lọ láàrin àwọn àpá àwa. Tẹ́nìkan bá dá sí kó làwọn abìnrin nù. Àwọn ẹlẹ́nu sáà ìwà láì. Àwọn bàbá kan kó kọ̀ wọn káàkiri. Àwọn náà bá wọn àwọ̀ ìlú kan láwọn àgbàlagbà lánàá wọn ọ̀bá tí wọ́n jẹ́. Àwọn àgbàlagbà ti tàná. Ṣé ọ̀la wọ́n sì dábàá ìwé? Ṣé tọ́lá wá ṣe láì tọ́ àwọn afáwa torí ẹ̀kọ́ wa yìí? Kí ni ṣe wá kí la ní kí la tí ì rí ṣe? Bàbá ìbò ti rí yín, bó ti ń nílò ọkàn mi lẹ́ni tí ì ṣe yìí o. Àwọn bàbá náà abẹ́sọ ní gbà kólẹ̀ yìí. Tẹnu wá free láti máa ṣe bó ti wọ́n fún wa yìí. Àwọn àgbàlagbà tí àwọn bàbá wa tí wọ́n tó tẹ̀lé wọn tí wọ́n ṣe sáàbù pẹ̀lú wọn tí wọ́n sì ní kẹsẹ̀ láyé wọn ò tí wọ́n sún wá. Ẹ̀ka ilé Musa ní òkú tó ti kú pẹ́ ẹni tó gbóòórùn rẹ̀ o. Ọ̀rọ̀ tó dáa ti sí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní lọ́gbà wù. Onídúró gbóòórùn rẹ̀ mo sí iye ọdún tọ́lọ̀ fi ní dáṣẹ́ Ádámù mo ti mọ̀ láti 1974 ní bá sí mọ́ ọdún tí mo fi sọ̀rọ̀ bí ní ma kí Ádámù sí wà síbí wọ́n sì wà síbí tí ń ti wú báyìí 1974 ní nígbà wọn sì wà síbí ọba. Bọ́lá mọ̀ ọdún tí a bá lọ kí làṣà dáná sí kan lẹ̀ ìbọn ọmọ ìgbà náà ó ní kí nàbá kan gbé mi sí kí lè rí náà. Kí ló dé àdàbíyà màlìkàsíyà kí ló ṣe wá? Táwọn tí wọ́n fẹ́ rìjẹ́tì tí wọ́n fẹ́ gbé àwọn afọ àwọn pamọ́ méjìlá ń dàpọ̀ wọ́n ti di mẹ́rin àwọn kan wọ́n kò gbọ́ tiẹ̀ bí wọ́n bá wá dá sí bá wọlé kan kọ́lé mi kì í sábà dá sí àmọ́ bí ẹgbẹ́ wa kábà ilé lẹ́nu láwọn bàbá wo ni á jáde sí. Bọ́lá bí wọ́n kẹ́sì bá sì sọ wọ́n mọ̀ ike mi fò lórí ìfìlẹ̀ sí kọ́ bá sì sọ tó sọ̀rọ̀ tí ò dá papọ̀ alájẹ́ àgbà èmi ò fìlẹ̀ sí èyí sì máa ṣe bẹ́ẹ̀ lórí má dàpọ̀ àwọn ọmọ yìí pé èyí fèsì ọ̀rọ̀ tó sọ ipò òwú ìdá ṣé ọkọ̀ wọn la mú sáwọn àbáwá tó kọ́ wa kéwì ni wọ́n kó wa kéwì ni bàbá mi tó kò yìí mo fẹ́ kúrọ́ lẹ́yìn wọn ọlọ́run wá yọ sí mi mo ti kúrọ́ òun ló bá wọn máa kéwù àmọ́ kí n tó lọ bẹ̀ bàbá ṣe aláwùjọ yé wa kí bàbá ti ṣe kàmẹ́ jẹ fún àwọn bàbá ló pè wọ́n àwọn náà sì gbà fún bàbá ṣe aláwùjọ ni wọ́n jọ tí wọ́n mọ̀rọ́gùn bàbá ṣe kàmẹ́ níjọ mọ̀rọ́gùn lẹ́kọ̀ọ́ ìrẹ́ ìkẹ́dùn ó ti rí ajé Ádámù ni lọ́wọ́ ìkà yàtọ̀ lóríṣiríṣi wọ́n ló sì ṣe wàhálà pí jẹ́ wá lé fún ọ bẹ́ẹ̀ ni níjọ́ sí Ádámù fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ yéésà ìmọ̀ tí ń ṣe ọmọ yìí kí bàbá gbọ́ ọ̀kadì kótó rẹ̀ àwọn ọmọ kí bàbá ṣe kàmá yìí tọ́dún wá ṣe ìṣára mi gbá inú ọ̀rá yìí wá lọ bá bàbá ní ìlà wọ́n sì dọ̀rẹ́ ń bẹ̀ wọ́n gba wọ̀sífà lọ́dọ̀ bàbá ṣe Ádámù wọ́n gba wọ̀sífà ní wọ́n gba sẹ́yìn fún mú dàbọ̀ ìṣe mọ́ ẹ̀fọ́ wá mú òótọ́ pé pé ilé kẹlẹ́ àwọn bàbá yẹn rò sí àwa là ń pè níjẹ́ kí bàbá ní ìlà wá lọ wọ́n wá kó gbogbo ọmọ ṣe kàmá wọ́n ní máa tẹ̀lé bàbá ní ìlà lọ́lé kí wọ́n á dámà. Baynana takrimun. Àti sí ni wọ́n máa yẹ ìgbọ̀wọ̀ jámà kankan ọ̀pọ̀ ọmọ tí máa ṣe bí oṣù tó gbẹ̀yìn. Ọ̀pọ̀ àwọn tí wọ́n síwájú níjọ́ sí Ádámù ṣiṣẹ́ tí ṣe Kàmẹ́lì ṣiṣẹ́ wọ́n lérò lẹ́yìn. Mo wá jọ yé wa pé bàbá ṣe Ádámù iṣẹ́ tí bàbá ṣe Kàmẹ́lì lọ́gbà ọ̀pọ̀ wọ́n fẹ́ là wá lójú ńlẹ̀ yìí. Ìgbé ìyá ìjọ máa lọ́dún tó kéwú tó kàwé wọ́n fi ilé ìwé kó fún wọn. Tí Ádámù ti rí pé ìyá ìjọ Mùsùlùmí tó kàwé tí ọmọ kéwú tí ọmọ tí ọmọ lọ́wọ́ tó ti lọ́wọ́ kí òun lọ Mákà wọn ò fi wé kó ti wọlé kó. Ìtorí ẹ̀wé ni wọ́n wá ń yí lára ara wọn níjọ́ táwọn mùnáfíkí bọ́ sáàrin wọn. Bàbá ṣe Kàmẹ́lì pọ̀ àwọn nǹkan wọ́n dìde kọ́ máa yẹ fẹ́ máa ṣe ní ìkákó bá yín dọ́gba ní ákínú mọ̀tọ́ tí ṣe Ádámù ṣíṣà kí ṣe Ádámù lọ. Wọ́n wá gẹ̀mọ̀ wọ́n wá béèrè láìsí tó máa béèrè wọn bàbá nígbà àpèyí lágbà ẹni wọ́n kọ́ kùnà ṣe Ádámù láàfá àgbáńlẹ̀ ìtàlótọ̀ ṣé Kàmẹ́lì láàfá àgbáńlẹ̀ ṣe Ádámù àbá kan wà náà ọkà Aláàjì Kàmẹ́lì níjọ́ náà lọ tí wọ́n wí ní sáré háì àwọn bàbá wa mi lọ́sà bẹ̀rẹ̀ ayé jọ àwọn àtúndẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ ìyẹn láwọn àfa àgbà. Ṣé Ádámù fẹ́yìn sọ pé bí tẹ́ bàbí ṣe ní ẹbí ṣe ní àgbà kan Aláàjì àgbà ọkà Aláàjì Kàmẹ́lì. Yìnyínná. Àgbà fún pẹpẹtẹ báwo ẹ pé ìpínlẹ̀ jọ. Ṣé sọ pé ní kọ̀wọ́ lórí lórí tó ní kò sí rẹ̀ nù. Mo pẹ̀ lọ́dọ̀ bí ṣe Ádámù jọ̀rọ̀ lọ́wọ́. Etí kọ̀wọ́ lórí sẹ́. Ó fẹ́ kò sí rẹ̀ ó ti di àràbà. Ó ti dàgbà. Mo pẹ̀ lọ́dọ̀ sọ bí ṣe Ádámù ti bẹ́ẹ̀ náà. Ó ní bàbá yìí bàbá ló pe ṣé Kàmẹ́lì lórí ìdòkó. Ó ní bàbá yìí ọkà Aláàjì Kàmẹ́lì níjọ́ náà wọ́n á lọ́gbà Yansifat tí wọ́n máa ń kóra ní kápẹ́rẹ́ Aṣẹ́wù Aláàjì wọn máa fi ṣe ìgbéláwò fọ́ra wọn ọkà Aláàjì Kàmẹ́lì
Bimana yóò kó ṣe kàmáà. Àní níbi bí ọmọ wàrà lámú nínú ìyá àti bàbá. Èmi ò bá bá mi kàmáà. Gbogbo bàbí ìbáṣe ṣàlàyé bàbá tí ń gbọ́ ọdún báwọn ní ṣàlàyé. إنا لتكريم الأوائل بيننا. Kúrò àwọn ẹni àṣàṣù. Tí bàbá tí ra kí n máa kí wọ́n mú láì wọ bí ọ̀dọ́ wọn ti gbé. Bàbá tó ti dòkó yìí sọ máa fà mí kẹ̀kẹ́. Ọlọ́ mi ló gbé fọ́dún mẹ́rin. Èmi máa wò ní kí àbá sábà tẹ̀mí náà lọ gbé mi pamọ́ yìí. Àwọn tẹ̀mí náà lọ gbé mi pamọ́. Ojú ń tì ọkọ̀ ọ̀sán bá wà fà láfà rẹ̀ gẹ̀. Dábàá rẹ̀ ká gbọ́. Tọ́jú àfọ àrẹ dọ́gba ìtọ́ àti sọ́yì bí ẹgbẹ́ wọn bá jáde tó kó onídàájà kan lù yìí tó ọmọ yí àwọn àfọ àmọ́lẹ̀ á tó fèsì àwọn wa. Holy great! بيننا تكريم. Ìjọba máa wọlé iṣẹ́ ẹ̀dẹ́gùn kẹ́nìkan tí ò ní àṣìlù kan. Holy great yìí kí mo bọ́ ṣe mo bọ́ màlúwà bọ̀. Ó bá yẹ kí ká bá ṣe kí wọ́n bá wà fún àwọn ẹni tó kọ́ wa kéwú. Káwọn mọ̀ wọ́n mọ́ ni. جئنا Kí ló dé bá wù? لتكريم الأوائل بيننا. Ó ṣàdúrà fún bàbá, ó ṣàdúrà fún sẹ́yìn, ó ń kọ́ wọn dọ́là sí ọmọ rẹ̀.